Káyọ̀dé ọmọ Àjàó ní kanlẹ̀kùn. Kanlẹ̀kùn kó wọlé. Èmi gangan ni mo fẹ́ sìn gbogbo ọmọ kóòtù òjíire nígbẹ́rẹ́ ìpàkọ́. Ta ló ń kanlẹ̀kùn ta ni? Èmi ni Káyọ̀dé ọmọ Àjàó ni àròyé ọba. Ilé odù. Èmi ni. Ta ló ń kanlẹ̀kùn kó wọlé. Èmi náà ni Ọlọ́run ní ń jẹ́ mi ní, ṣùgbọ́n Ọlọ́run ní ń gbénú mi tí ń gbin kìn lákòókò tá a wà yìí. Ta ni? Jẹ́jẹ́ mọ̀ pé ojú kòkòrò tẹ àkọ́tán tí n bá fẹ́ sọ ní àkọ́tán. Ojú kòkòrò yẹn kìí sojú kòkòrò. Lóhùn yá o kọ́lá. Àsìpá òwe ni. Ìlò wọlé. Ojú kòkòrò ni. Màyà o, màyà o. Ojú kòkòrò gangan ni Yorùbá máa ń pè àkọ́tán Yorùbá nù. Ṣùgbọ́n bí tí mò ń lọ kọ́ nìyẹn. Ojú kòkòrò gangan ló ń ṣe kíni ló ṣokùnfà gbogbo ọmọ Yorùbá kóòtù òjíire tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ń gba bárà lóde òní. Ohùn mi o, ohùn mi o. Bí Yorùbá tó bá dé ìdálẹ̀ kan bóyá ó rìnrìn àjò. Ohùn mi o, èdè. Tó bá débì kan bóyá owó tán lọ́wọ́ rẹ̀. Mi o, ohùn mi sọ. Yóò wá ní tó bá dé ìletò kan yóò jẹ́ kó yé wọn pé ẹ dákun ẹ lẹ́ńbẹ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ dákun mo nílò omi ni ògbẹ́ngbẹ́ mi ẹ fún mi kí n tiẹ̀ fi rẹ̀ gbẹ́ díẹ̀. Ńgbọ́ ọba wa rẹ̀ gbẹ́ tán tí wọ́n fún un lómi tó bá jókòó díẹ̀ tára ẹ̀ balẹ̀. Àṣà tí à ń ṣe. Làákàyè yóò ní jọba bàbá yìí. Sì lọ wọ́n o àdáyébá máa ní o ẹ má jẹ́ kó lọ. Ní tí mò ń sọ ò tí ì yé wa, ní tí mò ń jẹ́ kó yé wa ni pé tí a bá dé ìletò kan pé owó ti wá tán lọ́wọ́ wa a sì fẹ́ padà rìnrìn àjò ní wá. Tá a bá ti wá débẹ̀ á wà jókòó ti àwọn ẹni tá a bá níbẹ̀ wọn tí wọ́n ti kọ́kọ́ bomi fún àti wọ́n pè wá pé ọyẹ ìjókòó ẹ kọ́kọ́ sinmi ná. Ọdọọdún máa. Tá a bá ti wájú yé wọn tán bá dé. Ibẹ̀ láti wá kálá yìí pé Abíọ́dún Ridwan àìbá àmọ́ àmọ́ bóyá níṣẹ́ kan tí mo lè bá yín ṣe torí pé arìnrìn àjò ni mí owó lẹ̀ ti tán lọ́wọ́ mi mo wá nílò bíi chẹ́ǹjì díẹ̀ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi padà sí ìletò tí mo ti wá. Ọdọọdún lọ sún o. Ọmọ Yorùbá àtàtà yóò bá wọn ṣiṣẹ́ ni tí ó fi rówó kì í ṣe pé wọ́n ń gba bárà. Ẹ fẹ́ mọ bí bárà ti ṣẹ̀ wá àbí? Ẹ má bínú gbogbo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá tabá tó tabà kán máa ṣèbínú ká ìsòsùn kan ìkínra ni. Ẹ má ṣe bàṣà jẹ́ o. Ẹ má bàṣà jẹ́ ẹ má fojú egbò tẹ̀lẹ̀. Bàṣà jẹ́ o. Ẹ má ṣe. Ẹ má fi nù wá àmọ́ jẹ tiwa kọ́. Ẹ má ṣe bàṣà. Ẹ má dàpọ̀ ẹ má kó pọ̀ mọ́ra wọn. Ẹ má ṣe. Àwọn Hausa àti Fulani ló ní bárà. Yorùbá kí ló dé kílẹ̀ ń wá ń bẹ̀ ojú kòkòrò ṣe wá fẹ́ pa yín. Kí ló dé tójú kòkòrò ṣe fẹ́ pa yín ọ̀hún tọmọ Yorùbá la mọ̀ pé kó ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ ni ọmọ Yorùbá máa ń ṣiṣẹ́ lójú méjèèjì ni. Kí ló fà á tí Hausa àti Fulani fi ń gba bárà? Torí pé pàǹtí pọ̀ yìí erùpẹ̀ pọ̀ lọ́dọ̀ wọn erùpẹ̀ yẹn ló dẹ̀ ń ṣe kí ni tó ṣokùnfà pé bóyá wọ́n púpọ̀ nù wọ́n ní àrùn ojú púpọ̀ nù wọ́n dẹ̀ yọ̀lẹ. Tayọ ní àgbáyé. Àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n ń gba bárà kì í ṣe ọmọ Yorùbá. Ṣùgbọ́n ní ìsìn ojú kòkòrò tí wàá kó bọ́ ọmọ Yorùbá tó fi di pé òun náà ṣe kí ni tó náà wọ́n á ń gba bárà. Ẹ̀yin ẹ lọ dán wò. Ọmọlédè tó jẹ́ gidi. Yóò bẹ́ẹ̀ báwúsá bá délé yín lónìí tó bá gba bárà déwájú ilé yín bẹ́ẹ̀ bá lóúnjẹ ńlé tẹ́ gbé fún un yóò jókòó yóò jẹ ni. Torí òun ò ní rí rò pé bóyá ẹ fẹ́ lo òun àbẹ́ fẹ́ fòun ṣe nǹkan kan. Ẹ̀yin ẹ náwó rẹ̀ sọ́mọ Yorùbá ibi tẹ́ ti mọ̀ pé ọgbọ́n wà lórí ọmọ Yorùbá nù.
àbí ẹ bọ́ síwájú ọmọ Yorùbá míì tí ń gba bárà kẹ́ ẹ wá kọ́kọ́ mú owó ń dání kẹ́ ẹ sọ̀rọ̀ sí pé Ọlọ́run kíní kankan ìgbà wo ìkòkò kó wọ́n fi sarí kọ́ wọ́n fi nura rẹ̀ wò. tó lè dàbí. kọ́ wa kọ́ nawọ́ rẹ̀ sọmọ Yorùbá ó rí bí ó ṣe yíjú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kẹ́ ẹ lè bá a mọ̀ pé ní tí wọ́n ṣe yé wọn. ojú kò kúrò ìní ń pa wọ́n lọ kì í ṣe nǹkan kan míì ọ̀lẹ ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ àìlè ṣiṣẹ́ ẹ̀rí mi tí ó pọn báàgì corporate beggar ni wọ́n ti ẹ̀pọ̀ ń gbòòrò tí wọ́n kún títì dáadáa ọ̀rẹ́ mi sò níṣẹ́ ni ó lè lóun ń bọ̀ láti ibì kan ọ wá pé òun owó wá tán lọ́wọ́ òun àbó wọ́n ti já pọ́ọ̀sì òun gbà corporate beggar kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe báyìí sí bọ̀dá ọjọ́ mélòó ló tó fẹ́ ṣe báyìí ẹ lọ wádìí dáadáa bó bá sàn fún ọ láàárọ̀ kò lè dùn fún ọ.